yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Jíjí tí mo jí lówùúrọ̀ tòde, mo pàdé kó wá fi lé mi ṣe ibùgbé. Jíjí tí mo jí lówùúrọ̀ tòde, mo polódùmarè kó wá bẹ̀rẹ̀ sí ni máa fi àjẹ́ kó máa fi sọ̀rọ̀ tèmi. Jíjí tí mo jí láàárọ̀ tòde, mo pe ire ọmọ àlàáfíà tó ń tẹ àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Òní tún lọ́jọ́ ajé. Àdúrà fún látẹnu tèmi ni wípé k'Ẹlẹ́dùmarè kó jẹ́ kí òní kó sàn wá o. Ẹ wo ètò wa Ojúmọ́ Aláyọ̀, òun náà lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Sọ́ní Sodiq Abiodun òun náà ló lé ètò tòní. Ó yá ẹ jẹ́ bẹ̀rẹ̀. Ẹ kú mọ̀ wípé abala àkọ́kọ́ là máa kọ́kọ́ gbórí wọ̀, ìyẹn abala ibi tí a ti máa kókó èyí tí ń bẹ nínú ìwà fún yín. Ẹ tí ì tẹ̀lé wa, ẹ tẹ Bàbá Gbàgede Ìmọ̀ TV lórí ti YouTube, lórí ti Facebook ńkọ́ ẹ láǹfààní àti tẹ Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adémáyọ̀, lórí ti Instagram ẹ tẹ Gbàgede Ìmọ̀ _22. ẹ má wá gbàgbé láti rí pẹ́ẹ́pẹ́ wá fún ìpolówó ọjà. Ó yá ẹ̀jẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó èyí tí ń bẹ nínú ìròyìn láàárọ̀ tòní. Àkọ́kọ́, ohun tó ń bẹ ń bí láàárọ̀ yìí ló máa ń sọ̀rọ̀ tó pé ẹyọ ọmọ Nàìjíríà o ẹ má bọ̀ ẹ wá gbọ́ àdúrà èyí tí ń fẹ́ ṣe fún yín. Ṣẹ́rí ní kété táláṣẹ Muhammadu Buhari tó bá ti kó gbálẹ̀ tó ti kúrò lórí ipò gẹ́gẹ́ bí aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ wò ó ẹ tún ní rí ìjọba bíi ti aláṣẹ Muhammadu Buhari mọ́. Ẹ wò ó àmì làwọn ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí í ṣe láàárọ̀ tòní, tá ń gbàdúrà bẹ́ẹ̀, ta ló bẹ̀rẹ̀ sí ní sọ wípé a ò tún ní rí irúfẹ́ ìjọba aláṣẹ Muhammadu Buhari mọ́. Àmúbọ̀ wà fún yín, ẹ ò gbọ́ dáadáa. Èmi tó tún bẹ́ńbí láàárọ̀ yìí òun ló tún sọ wípé ṣẹ́rí orílẹ̀-èdè Nàìjíríà ó fi ìdí rẹmi pátápátá lábẹ́ ìṣèjọba aláṣẹ Muhammadu Buhari ni. Ta ló tún sọ yìí náà láàárọ̀ yìí mà ní, ẹ ò gbọ́ dáadáa. Èmi tó tún fojú hàn dé náà ló ń pe igbákejì aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà Ọ̀ṣínbàjò ó mà ti fi ìdí rẹ̀ múlẹ̀. Ó pe ṣẹ́rí ká má parọ́ tónra wa jẹ àwọn ọmọ Nàìjíríà, a nílò láti máa sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dáadáa níbikíbi tá a bá wà. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tí ò tọ́, yóò bà nǹkan jẹ́ lọ́nà tó pọ̀ o. Kúlẹ̀kúlẹ̀ kí lóhun tí bàbá sọ, kí nìdí tí wọ́n fi ń sọ yìí jáde, ẹ ò láǹfààní àti gbọ́ dáadáa. Ó yá ẹ̀já tún tẹ̀wájú. Wọ́n pé ṣe rí olóyè Bode George, àwọn náà mà ti ń sọ̀rọ̀. Wọ́n pé ẹ wò ó, mo sì máa kí Bọ́lá Ahmed Tinubu kú oríire, àmọ́ kí n tó lè kí kú oríire, àkókò tí máa kí kú oríire gbogbo ẹ fẹ́ mọ̀ àbí? Àwọn náà mú bọ̀ wá fún yín láàárọ̀ tòní bó ti jẹyọ nínú ìròyìn pátápátá. Wọ́n pé ṣe rí Bọ́lá Ahmed Tinubu, òun náà máa ti sọ̀rọ̀ lórí wàhálà ìjàgùdù tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí tani yóò dé ipò gẹ́gẹ́ bí adarí lára àwọn tó jẹ́ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti abẹnugan ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ẹ̀ Bọ́lá Ahmed ó ti sọ̀rọ̀ lè lórí pé ohun báyìí ni yóò ṣẹlẹ̀. Àwọn náà mú bọ̀ wá fìyín láàrin ohun tí Bọ́lá Ahmed Tinubu tó sọ, ìyẹn aláṣẹ tuntun àṣẹ̀ṣẹ̀ dìbò yàn nílẹ̀ Nàìjíríà. Bákan náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti pé ṣẹ́rí mílíọ̀nù kan náírà òun làwọn ná lọ́dọọdún fún àwọn wo ìyẹn àmúbọ̀
wá fún yìí. Bákan náà wọ́n pe ṣe rí àjọ NEMA àwọn náà ti tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ síta. wọ́n pe ṣe rí dọ́là 9 náírà òun làwọn fi fún àwọn ọmọ Nàìjíríà ní oúnjẹ, kódà òun gan làwọn fi san láti kó wọn láti bìkan síbòmíì, àwọn san owó míì ìyẹn dọ́là 25 níye. níbo ló ń sanwó àwọn owó yìí sí, kí ló fi ṣe gangan pàtó? ẹ ó gbọ́ dáadáa lẹ́nu àjọ NEMA tá a bá wọnú ìwé dáadáa láàárọ̀ tòní. ó ya ẹjọ́ tó tẹ̀wájú wọ́n pé ọmọdékùnrin kan mà ti gbẹ̀mí lẹ́nu màmá rẹ̀ lórí èèlò. wọ́n pé lórí owó kan èyí tí ò tówó ẹgbẹ̀rún lọ́nà 20 náírà ló bá gbẹ̀mí lẹ́nu màmá rẹ̀. kí lóhun tó fà á tó fi gbẹ̀mí lẹ́nu màmá rẹ̀? kí ló fà á tó pé ó fi ń béèrè ẹgbẹ̀rún lọ́nà 20 náírà lọ́wọ́ màmá tóbi? ẹyẹn là ń bọ̀ wá fún yín láàárọ̀ yìí tẹ̀ láǹfààní láti gbọ́ dáadáa. Bákan náà ǹjẹ́ tí ẹ mọ̀ wípé òṣèré orí ìtàgé ni èyí tó ń ṣe eré ìgbàgbéléwò sinimá dáadáa fún ọmọ Nàìjíríà láti máa wò, ìyẹn Murphy Àfọlábí. wọ́n máa kéde lánàá wípé Murphy Àfọlábí ó ti padà dọ́lọ́run nípè. kí ló ṣẹlẹ̀ gan-an? kí lóhun tó fà á tó fi padà dọ́lọ́run nípè? ń bá òun ṣẹlẹ̀ ṣe wáyé. ìgbà ogun ló dọ́lọ́run nípè, ìgbà ogun ni wọ́n kéde ẹ̀. àwọn ń kó gbogbo ẹ̀ bọ̀ wá fún yín láàárọ̀ tòní. ẹ jẹ́ ń tètè wá fèyí lọ sókè lọ́nà tí ń bá lọ tàbá bọ̀. ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kàwé fún yín dáadáa lónìsàn o. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá Ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. tó ṣẹlẹ̀ ńlá lè yọ. káàbọ̀ padà ó yá ẹja tẹ̀wájú pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn òròyìn tí ń bẹ ń bí láàárọ̀ tòní. àkọ́kọ́ òròyìn èyí tá a fẹ́ fi ṣíde rẹ̀ òun náà ló ń pe àdúrà mà ní ẹni tó jẹ́ primate Ayọ̀délé bẹ́ẹ̀ sì ní gbà fáwọn ọmọ Nàìjíríà pátápátá. ìyẹn Elijah Ayọ̀délé bàbá bẹ́ẹ̀ sì ní sọ̀rọ̀ fún ọmọ Nàìjíríà. wọ́n pé ó yá ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ wólẹ̀ ẹ kúnlẹ̀ ẹ dìjú yín, ẹ jẹ́ ń ṣàdúrà ńlá fún yín. sẹ́rí àdúrà tí mo fẹ́ ṣe fún yín yìí ó mà ṣe pàtàkì púpọ̀ púpọ̀. bàbá tí wọ́n jẹ́ pásítọ̀ àdarí lórí ìjọ kan èyí tí wọ́n pè ní Henry Evangelical Spiritual Church, níbẹ̀ ni Elijah Ayọ̀délé ti bẹ̀ sí sọ̀rọ̀ fún ọmọ Nàìjíríà wípé mo pa láṣẹ sínú ayé yín wípé ní lọ́gán tá láṣẹ Muhammadu Buhari tó bá ti padà kó kára ńlẹ̀ tó ti kúrò gẹ́gẹ́ bí aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ ò tí ní rí irú ìjọba taláṣẹ Muhammadu Buhari mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀gbọ́n sàmì ní ká máa ṣe sí àbí ká kú dákẹ́ pátápátá. ẹ wò ó, Ayọ̀délé Elijah primate ó fìdí rẹ̀ múlẹ̀ ó pẹ́ láti ìgbà tí aláṣẹ Muhammadu Buhari tí bàbá ti wà nípò lọ́dún 2015 ìyà ló ń jẹ ọmọ Nàìjíríà lọ́tún lòsì. kódà àwọn ọmọ Nàìjíríà ti bẹ̀ sí ní fìyà, wọ́n ti bẹ̀ sí ní fi ṣomi mu lórílẹ̀‐èdè Nàìjíríà. kò sí ìdàgbàsókè èyí tó lọ́ọ̀rìn mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. ohun tí ọmọ Nàìjíríà wà ń retí lórí ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ìyẹn náà ti padà wá lọ forí ṣọpọ́n o. mẹ̀sáyà táwọn ọmọ Nàìjíríà ń pa láṣẹ Muhammadu Buhari ohun gangan kan ló mà jẹ́. kódà ó tún wá bá wọn fi ìyà kún ìyà lórílẹ̀‐èdè Nàìjíríà mà ní. Ayọ̀délé nínú ọ̀rọ̀ èyí tí ó fi léde níbẹ̀ ló ti ń ṣàlàyé fún ọmọ Nàìjíríà wípé gbogbo ẹ̀ka ìjọba pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tí ó ń bẹ lábẹ́ ìjọba aláṣẹ Muhammadu Buhari gbogbo ẹ̀
òdo pátápátá lòun mà fún wọn tó pé kò síṣẹ́ kankan tí wọ́n ṣe láṣeyọrí lórílẹ̀‐èdè Nàìjíríà ó pé ṣé ètò ẹ̀kọ́ ni ìyẹn máa forí ṣọ̀gàn náà ètò ọrọ̀ ajé ìyẹn náà ṣe máa mẹ́nubà gbogbo ẹ̀ bí pátápátá orí aláṣẹ Muhammadu Buhari òun náà ni ẹja gbé lórí pátápátá o ṣẹ́ni gbogbo nǹkan mà ti bàjẹ́ lábẹ́ ìṣèjọba aláṣẹ Muhammadu Buhari òun ò sì ní fẹ́ sọ̀rọ̀ èyí tó pọ̀ púpọ̀ ń bẹ o àgàgà lórí ètò ẹ̀kọ́ ìyẹn ló bọ̀ ń lọ́kọ̀ jẹ́ púpọ̀ ṣẹ́ni ìjọba aláṣẹ Muhammadu Buhari kò tiẹ̀ wá ní ohun tó ń pè ní gbígbó oríyìn fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà níṣẹ́ ni wọ́n ń tẹ̀ lójúmọ́lẹ̀ lọ́tún wọ́n ń tẹ̀ lójúmọ́lẹ̀ lósì wọn ò sì fi àyè sílẹ̀ fún ẹ̀tọ́ ọmọ Nàìjíríà láti tẹ̀wájú tàbí lọ sókè lọ́nà tó tọ́ o ṣẹ́rí yàtọ̀ sí pé à ń ṣe àwọn ọ̀nà kéékèèké kankan lórí Nàìjíríà ibẹ̀ nìkan láláṣẹ Muhammadu Buhari máa ti gbóúnjẹ fẹ́gbẹ́ àmọ́ wípé à ń kówó mì à ń jàjà wípé ẹni ń bá ń kówó mì kán ti lọ fọwọ́ òfin mu aláṣẹ Muhammadu Buhari ó fìdí rẹ̀ mí ń bẹ̀ o ẹ wò ó ẹyẹ ọmọ Nàìjíríà mò ń gbàdúrà fún yín kódà mò ń pa láṣẹ ni o pẹ̀lú àmì òróró èyí tí ń bẹ lórí mi wípé ń bá láṣẹ Muhammadu Buhari tó bá di kókágára rẹ̀ ńlẹ̀ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà a ò tún ní rí ìṣèjọba rẹ̀ mọ́ ohun làdúrà tó ń tẹnu primate Ayọ̀délé jáde láàárọ̀ tòní ẹgbọ́n àdúrà la máa fi bẹ̀rẹ̀ ètò tòní o ó yá ìyẹn ń bẹ nínú ìwé ìròyìn Tribune ẹ lọ rèé kà á lákàgbádùn kí a máa ṣe àmì sàdúrà tí bàbá Ayọ̀délé Elijah tí wọ́n ṣe láàárọ̀ tòní ẹ wò ó ẹ jẹ́ kèmí kọ́kọ́ tètè ya tẹ̀wájú kí n lọ rèé mú ròyìn míì èyí tí ń bẹ nínú ìwé ìròyìn leadership níbẹ̀ màdé Bísí Àkàndé ìyẹn olóyè lẹ́gbẹ́ òṣèlú APC tóun tẹni tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbẹ̀ ló mà ti ń sọ di mímọ̀ wípé ẹ wò ó ṣe rí orílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ àparọ́ fúnra wa ilẹ̀ yìí orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń wà yìí ó fìdí rẹmi pátápátá ìṣèjọba aláṣẹ Muhammadu Buhari wọn ò jókòó láti ro ọjọ́ ọ̀la o òní nìkan ni wọ́n rò ìdí gan rèé tí ìjọba aláṣẹ Muhammadu Buhari ò fẹ́ rí nǹkan pàtó mú jáde nínú ìṣèjọba wọn èyí tí wọ́n ti ń ṣe bọ̀ láti ọdún 2015 olóyè Bísí Àkàndé wọ́n máa sọ òótọ́ ọ̀rọ̀ bàbá pé ẹ wò ó kí n má pààrọ̀ fún yín ìdí gan táláṣẹ Muhammadu Buhari tó fi padà fi ìdí rẹmi pátápátá nínú ìṣèjọba rẹ̀ táwọn èèyàn sì bẹ̀ sí ń ké gbàjarè tó sì ń kérora nínú ìṣèjọba aláṣẹ Muhammadu Buhari látọdún 2015 títí dà àkókò yìí òun ni pé ṣe rí ìṣèjọba yìí ó kọ̀ láti ṣe àlàkalẹ̀ fún odidi 20 ọdún àbí 50 ọdún lẹ́yìn tí Bọ́lá Ahmed ti wá padà ṣe kó tó di pé yóò gbọ́ pàṣẹ lọ́jọ́ 29 oṣù tí a wà yìí ṣẹ̀rí bẹ́yàn bá fẹ́ dupò gẹ́gẹ́ bí aláṣẹ tàbí ipò olóṣèlú kankan ó yẹ kó ní àlàkalẹ̀ èyí tí wọn yóò lò níbẹ̀ fún odidi 20 ọdún ó kéré jù àmọ́ ó yà wọn lẹ́nu púpọ̀ wípé ìjọba aláṣẹ Muhammadu Buhari wọn ò ní àlàkalẹ̀ kankan rárá àti rárá kódà ó dòun jọjọ Ruben Fásórántì bàbá mà sọ̀rọ̀ yìí jáde nígbà tí wọ́n lọ ṣe ohun tí wọ́n ń pè ní ayẹyẹ ọjọ́ ìbí fún alóyè Ruben Fásórántì ẹni tó jẹ́ adarí fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re níbẹ̀ ni olóyè Bísí Àkàndé ti wá ń jẹ́ kó di mímọ̀ wípé ó dùn àwọn jọjọ kódà ó sì káwọn lára púpọ̀ wípé ipò èyí tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́lọ́ báyìí ibẹ̀ màkọ́ ló yẹ ká wà àmọ́ ẹ fẹ́ gbòótọ́ ọ̀rọ̀ aláṣẹ Muhammadu Buhari tẹ̀rí yẹn kò ní àlàkalẹ̀ kankan kò sì ní àkọsílẹ̀ kan èyí tó lọ́rìn rárá ṣẹ́rí tẹ̀ bá wọn ti dáadáa ẹni tó jẹ́ aláṣẹ tuntun èyí tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe àkọsílẹ̀ tó ń ti àlàkalẹ̀ fún 20 ọdún tí wọ 50 ọdún fún ìpínlẹ̀ Èkó kó di pé yóò gbọ́ pàṣẹ gẹ́gẹ́ bí gómìnà nígbà náà àmọ́ ṣe rí àlàkalẹ̀ tó ṣe òun ló yìí ṣe lọ́wọ́ tí dà kókò yìí o ẹ jọ̀ọ́ ẹ bá ń bẹ aláṣẹ Muhammadu Buhari kí ni ó ní lálàkalẹ̀ àbí tó ní lákọsílẹ̀ tó ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà títí dà kókò yìí ń bá a ṣe ń sọ̀rọ̀ ètò ààbò kò ṣe mẹ́nubà ètò ẹ̀kọ́ yìí náà ti padà lọ forí ṣọ̀gànná kódà ṣe rí ètò ọrọ̀ ajé ìyẹn gangan sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ fẹ́ gbọ́ aláṣẹ Muhammadu Buhari o èmi ò gbọ́dọ̀ parọ́ fún yín ẹ fìdí rẹmi
pátápátá ẹ̀yin ìyókù tẹ́ ń bọ̀ nípò ẹ̀kọ́ àkọ́ṣe rere látọwọ́ Bọ́lá Ahmed Tinubu ó ti ń ronú ẹ̀ tipẹ́tipẹ́ láti 50 ọdún sẹ́yìn bí yóò ti padà di aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì ti ṣe àlàkalẹ̀ ohun tí yóò ṣe láàrin 20 ọdún wọ 50 ọdún fórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ wò ó orílẹ̀‐èdè Nàìjíríà ìdí tá fi padà fi ìdí rẹmi ni pé a ní àkọsílẹ̀ àbí àlàkalẹ̀ kankan tí yóò jẹ́ kí ìjọba kó lè tẹ̀wájú lórílẹ̀‐èdè Nàìjíríà. olóyè Bísí Àkàndé wọ́n fọ̀rọ̀ yìí léde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn leadership èyí tó wà lóde. ó yá ẹ jẹ́ ń tètè tẹ̀wájú kan lọ rè bá igbákejì aláṣẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò bàbá ti sọ̀rọ̀ láàárọ̀ tòní wọ pé ẹ̀yẹ ọmọ Nàìjíríà ẹ jẹ́ kí àkọsílẹ̀ èyí tó dáa pẹ̀lú fífi ẹnu èyí tó dáa láti máa pọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tó máa sunwọ̀n ẹ má fẹnu tẹ́ńbẹ́lú orílẹ̀-èdè Nàìjíríà mọ́ bẹ́ẹ̀ bá kó orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá tẹkọ̀ létí lọ sókè òkun ẹjẹ́ abẹ́rẹ́ sí ni máa sọ ohun dáadáa nípa orílẹ̀-èdè Nàìjíríà káwọn èèyàn lè máa sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́rí yẹn ìlú rere ni kódà ìlú àlàáfíà mà ni. ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò bàbá sọ̀rọ̀ yìí jáde látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ wọn Láolú Àkàndé níbẹ̀ ni bàbá ti ń fọ̀rọ̀ yìí léde lólùwà Àbújá ní dọ́sí ṣíṣọ lójú ìwé kan èyí tó ṣe pàtàkì fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bàbá pé ẹ wò ó ohun mi púpọ̀ káwọn ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní sọ òtítọ́ ọ̀rọ̀ tàbí kí wọ́n bẹ̀rẹ̀ sí fi ẹnu tó dáa tó sì dùn bí oyin láti máa pe orílẹ̀-èdè Nàìjíríà kàtọ̀ sí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ́lú àtẹ́ lu ìjọba orílẹ̀-èdè tí a wà yìí wọ́n pe bíbẹ́lú àtẹ́ lu ìjọba tí a wà yìí lórílẹ̀-èdè Nàìjíríà lóòkè òkun yóò bà ìṣèjọba yìí tó wà nílẹ̀ jẹ́ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lókè òkun yóò bẹ̀rẹ̀ sí ní wòye wípé orílẹ̀-èdè Nàìjíríà yẹn kì í ṣe orílẹ̀-èdè gidi ẹ jẹ́ káwọn náà bẹ̀rẹ̀ sí ní fẹnu gidi ká bẹ̀rẹ̀ sí ní pé orílẹ̀-èdè Nàìjíríà bóyá ó ṣeé ṣe kí Lédùmarè kó padà wá síjú àánú wò wá àmọ́ kété tá a bá ti padà délé tán látòkè òkun ẹjẹ́ àsòótọ́ ọ̀rọ̀ fúnra wa báyìí ni ìwọ kù sí báyìí ni ìwọ fì sí ẹ wò ó ìjọ tá a ti ń sọkọ́ ṣé wọ́n gbọ́ ni ẹ wò ó ẹni tó jẹ́ igbákejì aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ̀rọ̀ bàbá fakò mú òkun yọ wọn pé ẹjẹ́ afẹnure ká fi pé orílẹ̀‐èdè Nàìjíríà. ó yá ẹ jẹ́ ń lọ sínú ìwé ìròyìn Punch láàárọ̀ tòní níbi tó ti ń sọ̀rọ̀ wípé ẹni tó jẹ́ adarí tòun ti olóyè pàtàkì lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP pẹ̀lú igbákejì alága lẹ́gbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí olóyè Ọlábọ̀dé George bàbá máa ti sọ̀rọ̀ wọn pé ìṣẹ̀rí láìpẹ́ láì jìnnà ó ṣeé ṣe kí n ṣe padà kí Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí aláṣẹ tuntun èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn àmọ́ ìdí kan wà ń bẹ̀ ó tí máa fẹ́ fi kí ó pé ṣẹ̀rí lọ́wọ́ báyìí ẹgbẹ́ òṣèlú PDP àwọn sì wọ́ Bọ́lá Ahmed Tinubu lọ sí ilé ẹjọ́ ṣe wá pé kò ní ìtumọ̀ tí bá mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní kí Bọ́lá Ahmed Tinubu pé ó máa kú oríire wọn pé ẹ wò ó ẹjá sì ní sùúrù náà ẹjẹ́ wa parí wàhálà awuyewuye tí ń bẹ nílẹ̀ ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà láàrin ẹgbẹ́ òṣèlú PDP APC àjọ elétò ìdìbò INEC bàbá parí ẹ̀ tán táwọn ibi tí yàrá yóò padà já sí bóyá mo máa padà wá kí Bọ́lá Ahmed Tinubu ẹ máa mọ̀ nígbà náà àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjá sì pariwo wàhálà àti àlásìgbò èyí tí ń bẹ nílẹ̀ yìí o wọ́n pèsè rí àwọn àgbààgbà kan ni wọ́n ti lọ rí bá ẹni tí ó jẹ́ Ọlábọ̀dé George wípé tètè kí Bọ́lá Ahmed Tinubu kó o sì fà mọ́ra láti pé orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìdàgbàsókè èyí tó lọ́rìn á pé níbẹ̀ mà ní Ọlábọ̀dé George ó pé inú òun dùn púpọ̀ o wípé àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Èkó wọ́n wá bá àwọn nílé wípé bàbá ẹ jèbù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ níbẹ̀ lòun náà ti ń sọ̀rọ̀ wípé àtèmi àti Tinubu àmàjà kódà kò sí wàhálà láàrin àwa méjèèjì àtẹ̀gbọ́n àtúbàbúrò náà lájọ ń ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ láìpẹ́ láì jìnnà máa kú kí Tinubu àmọ́ bàbá ti parí wàhálà èyí tí ń bẹ nílé ẹjọ́ ìgbà náà máa tó kí àmọ́ bẹ́ẹ̀ bá ti gbàgbé ẹ jẹ́ kèmí tètè ràn yín létí wípé ẹni tó jẹ́ olóyè Bọ̀dé George ó ti kọ́ fi ìdí rẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀ rí wípé bí Bọ́lá Ahmed Tinubu ń bá fìdí padà wọlé sọ bí lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí aláṣẹ tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà òun yóò tètè kó gbọ̀n kó nílẹ̀ Nàìjíríà láti lọ
sókè òkun bẹ̀. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn ń bẹ nínú ìwé ìròyìn Punch èyí tó Punch síta láàárọ̀ tòní. Ó yá ẹ jẹ́ ń tètè tẹ̀wájú láàárọ̀ yìí kí ló wáyé lẹ́gbẹ́ òṣèlú APC tó padà wá jẹ́ kí Bọ́lá Ahmed Tinubu náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n pé ẹni tí ó jẹ́ aláṣẹ tuntun èyí tí a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó máa ti padà sọ̀rọ̀ lórí wípé ta gangan ni yóò padà di adarí lẹ́gbẹ́ òṣèlú APC àgàgà láwọn tó jẹ́ ti aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà bàbá sọ̀rọ̀ mo pè ṣe rí ohun tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí fún àwọn aṣòfin tó jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀kẹjọ kò lè padà ṣẹlẹ̀ fún ìjókòó ẹlẹ́ẹ̀kẹwàá torí wípé Bíbùkọ́lá Sàràkí àtẹnìkejì rẹ̀ Yakubu Dogara bí wọ́n ti ṣe gbàjọba gbà náà kò ní wáyé lákòókò tóun wà yìí o níbẹ̀ ló máa ti sọ̀rọ̀ jáde látẹni tó jẹ́ igbákejì fún alága lẹ́gbẹ́ òṣèlú APC fún ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà Isaac kẹ̀kẹ́ mẹ́kẹ́ níbẹ̀ ló ti ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ṣẹ́rí inú bàbá dùn kódà Tinubu ti ń jẹ́ kó di mímọ̀ wípé láìpẹ́ láì jìnnà àwọn yóò parí aáwọ̀ èyí tí ń bẹ láàrin àwọn adarí àwọn aṣòfin lẹ́gbẹ́ òṣèlú APC káwọn lè ti forí ìkòkò ṣọ́ọ́dúnrún tí pé àwọn ò ní fẹ́ kẹ́gbẹ́ òṣèlú alátakò kó padà wá gbàjọba lọ́wọ́ àwọn bíi ti tó ṣẹlẹ̀ ní ìjókòó ẹlẹ́ẹ̀kẹjọ o wọ́n pe ṣẹ́rí ẹni táwọn ti fà tẹ́sílẹ̀ òun náà ni Godswill Akpabio gẹ́gẹ́ bí adarí ní ti àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àwọn sì fa Tajudeen Abbas kalẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà àmọ́ àwọn yòókù wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ pé láyé àwọn ò fẹ́ eléyìí ò lè jọra wọn o àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn yóò fi sùúrù ṣe ni ẹ wò ó àwọn máa parí aáwọ̀ láàrin ara wọn káwọn ẹgbẹ́ yòókù ẹgbẹ́ alátakò kọ́ máa ronú rẹ̀ rárá wọ́n pé bàbá sọ̀rọ̀ yìí ó fa kò mú òkun yọ ìyókù ń bẹ nínú ìwé ìròyìn News Direct èyí tó wà láàárọ̀ tòní. Ẹ jẹ́ á tètè lọ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n pèsè rí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ilé-iṣẹ́ èyí tí ń rí sí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa ti kéde wípé rí mílíọ̀nù kan náírà òun làwọn máa ń ná lọ́dún kankan láti bọ́ àwọn tí ó jẹ́ ẹlẹ́wọ̀n àgàgà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera wọn ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn fún Rauf Arẹ́gbẹ́ṣọlá alákòóso fún iléeṣẹ́ ìjọba ẹ̀ka ètò rí sọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà níbẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ jáde lólùwà Àbújá lọ́jọ́ Sátidé lákòókò tí wọ́n ń sọ̀rọ̀ wọn pé ẹ wò ó inú àwọn dùn láti kéde fún yín wípé owó tó mà tó mílíọ̀nù kan náírà òun làwọn ná sí ẹ̀ka ètò ìlera fún àwọn tí ó jẹ́ ẹlẹ́wọ̀n èyí tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà o ọ̀rọ̀ yìí ló máa sọ jáde lákòókò tí wọ́n ṣiṣọ́ lójú àwọn bẹ́ẹ̀dì bíi ogún èyí tó jẹ́ ti COVID-19 tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti yọ ọjọ́ ìwà o wọ́n pe iṣẹ́ rẹ̀ ẹ̀yìn tí ó jẹ́ ọ̀gá àgbà alákòóso ó máa ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ̀yin ọmọ Nàìjíríà mílíọ̀nù kan náírà là ń ná sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera fáwọn ẹlẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ń ṣe fún wọn o kódà àrí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí là mú wa fún wọn bí irinṣẹ́ èyí tí àwọn dókítà yóò lò fún wọn láti pé àìsàn ó tètè lọ rékè kò sì súnmọ́ ibìgbà tiwọn àbí súnmọ́ ibi tí wọ́n wà lóòótọ́ àgbà wípé ogunlọ́gọ̀ àwọn ẹlẹ́wọ̀n yìí wọ́n ti pọ̀ lápọ̀jù níbi tá a kó wọn sí fún ìdí èyí a ti ń gbìyànjú láti pé a kọ́ àwọn ibùbá fáwọn ẹlẹ́wọ̀n èyí tí yóò jẹ́ ńláńlá púpọ̀ láwọn ẹkùn ètò ìdìbò tó ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Rauf Arẹ́gbẹ́ṣọlá ó máa sọ̀rọ̀ ó pé owó tí a ń ná fáwọn ẹlẹ́wọ̀n ó máa tó mílíọ̀nù kan náírà àgàgà lórí ètò ìlera wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wo ẹ jẹ́ ń fèyí sinmi náà kí n lọ sókè lọ́run tí ń bá lọ tí ń bá bọ̀ ẹ jẹ́ ń tẹ̀wájú pẹ̀lú àwọn òròyìn èyí tí ń bẹ níwájú mi bí. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá
ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ó yẹ ẹja tẹ̀wájú káàtì lọ sí ọ̀dọ̀ àjọ NEMA. Ẹ kú mọ̀ wípé àwọn ọmọ Nàìjíríà èyí tí wọ́n pọ̀ púpọ̀ léye, òun máa ní àjọ NEMA ti kọ́kọ́ kéde rẹ̀ wípé àwọn ti kó wọn padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n pé ṣẹ́rí lórí àwọn ọmọ Nàìjíríà táwọn lọ rè kó wá láti orílẹ̀-èdè Sudan padà bọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà, owó táwọn ná lórí ọkọ̀, owó táwọn ná lórí pé à jẹun, owó yìí mà pọ̀ púpọ̀ o. Wọ́n pé ṣẹ́rí lórí ẹnìkan ṣoṣo lórílẹ̀-èdè Nàìjíríà táwọn kó wá láti orílẹ̀-èdè Sudan má padà bọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n pé àwọn mà ná owó èyí tí ó tó dọ́là 9 níye láti kó wọn kúrò láti apá abìkan lọ sí orílẹ̀-èdè Sudan. Àmọ́ lákòókò táwọn fẹ́ kó wọn kúrò láti Sudan lọ sí ilẹ̀ Egypt, owó táwọn ná ó mà tó bí $25 níye. Wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé ṣe rí àwọn ọmọ Nàìjíríà tó tó bí 2,250 sókè díẹ̀ sí làwọn mà ti kó láti orílẹ̀-èdè Sudan wá sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí ogun èyí tí ń jà àwọn èèyàn níbẹ̀. Wọ́n pe ṣe rí ọkọ̀ bàálù tí wọ́n fi kó ọ wá ó mà lọ bẹ́ẹ̀ sì rí ó sì bọ̀ ní ìgbà tó tó bí 15 níye. Wọ́n pe ṣe rí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wá tó 2,250 níye làwọn ti kó balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀gá àgbà Mustapha Habib Ahmed òun ló fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ Nàìjíríà òun làwọn ti kó padà wá, inú àwọn sì dùn jọjọ o wípé ogunlọ́gọ̀ wọn ló ti balẹ̀ padà sórílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ó sọ kankan, ó pe ṣe yàtọ̀ sí owó tá a tiẹ̀ wá ná, àwọn kan ò tiẹ̀ fẹ́ padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ díẹ̀ lára àwọn tó náwó sí pé ẹ wò ó, àwọn fẹ́ máa padà bọ̀ nílẹ̀ Nàìjíríà, ó ti sú àwọn làwọn fi padà kó 2,250 níye padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ àwọn ṣì ń gbìyànjú títí gbogbo ipá àwọn o, díẹ̀ rèé làwọn ti kó wá. Àmọ́ síbẹ̀síbẹ̀ díẹ̀ lára àwọn tára ohun ìyá lákòókò táwọn kó wọn bọ̀, àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò tó tọ́ fún wọn, bẹ́ẹ̀ sì rèé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́jú tó lọ́rìn fún wọn. Bákan náà ẹnìkan tápá rẹ̀ tiẹ̀ ti kan, wọ́n pé ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní máa sún apá rẹ̀ dáadáa, ẹ jẹ́ kí apó padà bọ̀ sípò. Ẹ wò ó, àjọ NEMA sọ̀rọ̀, wọ́n pé owó táwọn ná láti kọ́ ọmọ Nàìjíríà kúrò ní ibi tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, owó yìí ó máa ń lọ àpapọ̀ rẹ̀ táwọn ná lórí ẹnìkan ṣoṣo ó ń tó bí wọ́n pé ó tó bí $45 táwọn ná lórí ẹnìkan ṣoṣo. Ẹjẹ́ tó tẹ̀wájú lọ sínú ìròyìn míì tó wà lóde láàárọ̀ tòní. Wọ́n pé ọmọdékùnrin kan èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers ó mà ṣàdédé gbẹ̀mí lẹ́nu màmá rẹ̀. Ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀, wọ́n pé ọmọdé yìí ni wọ́n pè ní Ọwátì Bọ̀dé. Wọ́n pé ní ṣe ni ó ṣàdédé mú ọkọ́ ó sì fi kọ́ ìyá rẹ̀ lórí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni màmá ìbá ṣubú sínú ọ̀gbàrá ẹ̀jẹ̀, ló bá di màmá ti lọ sọ́run àrèmábọ̀. Wọ́n pé lórí kéde gan ọmọdékùnrin yìí ló ń bèrè fún owó tí ó tó bí $20,000 lọ́wọ́ màmá rẹ̀ ní agbègbè tí wọ́n pè ní ìjọba ìbílẹ̀ Ẹlẹ́mẹ̀ èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Rivers. Àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n pé màmá yìí gbìyànjú títí ó fọ́mọ rẹ̀ ní $10,000. Àmọ́ ọmọ náà pé owó tẹ fún mi yìí màmá kò mà tó òun, ṣe rí owó tó ń bẹ lọ́wọ́ ìyẹn tí gbogbo ẹ̀ sì pé $20,000 òun ní ká kó lé mi lọ́wọ́. Àmọ́ màmá kọ̀ ọ́, wọn ò kówó yìí fún un. Níbẹ̀ ló ti bí ọmọdékùnrin yìí tí wọ́n pè ní Ọwátì Bọ̀dé. Níbẹ̀ ló ti mú ọkọ́ ló bá fi kọ́ màmá rẹ̀ lọ́rùn ní orí màmá ló bá ṣí sí méjì o. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni màmá bá ṣubú sínú ọ̀gbàrá ẹ̀jẹ̀. Ẹnìkan tó wá ń ṣàlàyé fáwọn oníròyìn ó pé ẹ wò ó, kẹ́kẹ́ àwọn tó súnmọ́ màmá ti padà jọlọ́run nípè. Àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn náà ti fi ìdí rẹ̀ múlẹ̀ wọn pé ọwọ́ àwọn ti bá ọmọdékùnrin Bọ̀dé èyí tó hùwà tí ò tọ́.
ó bà àwọn lọ́kàn jẹ́ púpọ̀ pé lórí owó èèlò gan ló gbẹ̀mí lẹ́nu màmá rẹ̀ owó tí kì í ṣe tirẹ̀ ẹ wò kọ́nà wá ṣàánú wà ní ẹjẹ́ àtẹ̀wájú láàárọ̀ tòde wọn pe ṣẹ́rí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n mà ti kó àwọn ọlọ́pàá lóní ramúramù lọ sí ilé ẹni tó jẹ́ òǹkọrin tàkásùfèènì Ṣeun Kútì ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ bá gbàgbé wọn kò ṣeré ní ìpínlẹ̀ Èkó ọmọ olóògbé Fẹlá Kútì ìyẹn Ṣeun Kútì ó máa ṣàdédé kó ìgbájú fún ọlọ́pàá kan níbi tí wọ́n pè ní Third Mainland Bridge èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó ìyẹn àfárá ẹlẹ́sẹ̀ tí wọ́n pè ní Third Mainland Bridge ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ ní pétékété tí ó fún ọlọ́pàá ìlétí ní agbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ló mà jẹ́ pé àwọn ọlọ́pàá náà wọ́n ti rọ́ tìmùtìmù lọ síbi tí wọ́n pè ní African Shrine èyí tó ń bẹ ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó pé àfi káwọn tètè fọwọ́ òfin ká fi mú ìwọ Ṣeun Kútì wọ́n pé àmọ́ láti ìgbà tí wọ́n ti lọ sílé rẹ̀ ní alẹ́ ọjọ́ sátidé títí di àkókò tá à ń sọ yìí wọ́n mà tí rẹ̀ ní tó jọ Ṣeun Kútì o wọ́n pe ṣẹ̀rí èyí wáyé lẹ́yìn ìgbà tí ọ̀gá ọlọ́pàá yanyan lórílẹ̀‐èdè wa Nàìjíríà Usman Bàbá fàṣẹ wípé ẹ lọ́ọ́ rí gbé Ṣeun Kútì wá fún mi ìdí gan tó fi fún ọlọ́pàá ní ìgbájú èyí tó yẹ pé ó ń yọ iná ṣẹ̀ṣẹ̀rà lójú ẹni ẹlẹ́ni bàbá níbẹ̀ tún ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn tó jẹ́ àjọ PSC Solomon Arase bàbá náà bínú wọ́n pé ẹ wò ó ẹ lọ́ọ́ rí gbé Ṣeun Kútì wá ẹ gbọ́dọ̀ fi jó òfin ìwà tó wù yìí ó kù díẹ̀ káàtó àmọ́ tí dà àkókò yìí àwọn ọlọ́pàá kọ́ lọ́ọ́ rí tò sẹ́nu ilé rẹ̀ lásán wọn mà tí ì rí Ṣeun Kútì mọ́ ẹ wò ó Ṣeun Kútì ó fún ọlọ́pàá ní ìgbájú olóyè lọ́wọ́ bá di ní ìpínlẹ̀ Èkó ó yá ẹjẹ́ ń tún tẹ̀wájú ìròyìn yóò mà tí ìtàn láàárọ̀ tòní wọ́n pé ẹ wò ó ìbànújẹ́ òun mà nìròyìn lè mú wá láàárọ̀ tòní wọ́n pé ẹ kú mọ òṣèré orí ìtàgé ẹ̀yìn tó jẹ́ gbajúgbajà nì tó ń ṣe tó jẹ́ òǹkọ̀wé tó sì ń kọ ọ̀pọ̀lọpọ̀ sinimá tó sì jẹ́ pé òun náà ti máa darí ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá bákan náà lórílẹ̀‐èdè wa Nàìjíríà àgàgà tí ní ti ilẹ̀ Yorùbá tó tún jẹ́ ọ̀gá àgbà láàrin àwọn òṣèré orí ìtàgé lórílẹ̀‐èdè yìí Murphy Àfọlábí ló máa kéde pé bàbá ti jọ́lọ́run nípè lẹ́yìn tí ọjọ́ kan ó ti padà kọjá tí wọ́n kéde wípé òṣèré orí ìtàgé kan ìyẹn Saint Obi òun náà ti jọ́lọ́run nípè o wọ́n pe ṣẹ̀rí Murphy Àfọlábí ní ìròyìn máa fi léde pé ó ṣàdé ṣubú nínú balùwẹ̀ rẹ̀ èyí tí ń bẹ ní ilé rẹ̀ ní ìlú Ìkòròdú èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Sunday ní dédé ọwọ́ àárọ̀ yẹn ní ọjọ́ 14 oṣù karùn-ún èyí tí a wà yìí o wọn kò ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ lọ́gàálọ́gàá àwọn oní sinimá ló ti bẹ̀rẹ̀ sí máa bá ẹbí Murphy Àfọlábí kẹ́dùn báyìí o ẹ wò ó kọ́lọ́ máa ṣàánú wa mà ní wọn kò ṣe rí Murphy Àfọlábí tẹ̀rí yẹn ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 1974 òun ni ó máa bè sínú ìdílé Àfọlábí àmọ́ ó padà darapọ̀ mọ́ àwọn tó yóò máa sinimá ṣe eré sinimá lọ́dún 2001 Murphy Àfọlábí ni ó jáde kúrò ní ilé ẹ̀kọ́ gbóníṣe ni ìyẹn Ìré poli tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá ètò sì tó bí 100 níye lòun náà ti padà ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n pe ara wọn náà láti rí Ìyẹ̀fọ́ Olókun Ọmọ́wùnmí Jimmy Bendel Wasila Coded Olókìkí Òru àtàwọn yòókù míì ẹ wò kọ́ ló ń padà bá wa délẹ̀ fún ẹni rẹ ni Ọlọ́run nìkan ló lè ṣàánú ẹjá fèyí ká fi lọ sókè lọ́nà náà à ń lọ wá à ń bọ̀ wá. ayé tó ti dáadé wà yìí o ìkànnì ọ̀tún rèé tó dé lọ́nà tó yà lára ọ̀tọ̀ láti máa fún yín láwọn ètò tó jiná dénú ìròyìn ìgbàdégbà ìsọfúnni tó lẹ́sẹ̀ ńlẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àyánukọ ànílẹ̀ yìí àti lókè òkun ẹ tún láǹfààní láti pàdé àwọn lẹ́ẹ̀kan láwùjọ ìkànnì BGI Current là ń perí torí tá a bá perí akanni á fi dalálẹ̀ gàràgà ìkànnì BGI Current ti balẹ̀ kásá sórí YouTube channel àṣetán láti tẹ̀ yín lọ́rùn kẹ́ẹ̀tì gbádùn àwọn ètò wa dáadáa lédè Gẹ̀ẹ́sì tó pọ̀ tó rẹ̀ fún yín láti kẹ́kọ̀ọ́ kò mà tí ì tán ẹ wá gbọ́ òròyìn àti gbàdégbà gbogbo nílẹ̀ yìí tó ń tòkè òkun gan eré ìdárayá ń kọ́ ó yá bá mi gbá bọ́ọ̀lù yẹn sáwọn ojàre ìkànnì BGI Current tún máa mú àwọn ohun tó ń ṣẹlẹ̀ wá fún yín lágbo òṣèlú ẹ̀kọ́ ìlera ilé ètò ààbò iṣẹ́ àgbẹ̀ ètò ìrajé eré ìtàgé orin gan ní gbẹ̀yìn bẹ́ẹ̀ torí a máa fẹsẹ̀ rájọ́ lẹ́ẹ̀kankan ó yá kílẹ̀ tún fẹ́ kílẹ̀ tún béèrè fún ohun tẹ̀ ń wá lọ ṣòkòtò ti wà lápò ṣòkòtò yìí torí àwa ṣetán láti máa mú ìròyìn wá fún yín nílẹ̀ yìí tòun ti lókè òkun ẹ̀yin ẹ̀kọ́ gbé sí ìkànnì BGI Current kẹ́ láìkì
ẹ̀ share subscribe sí ṣánàlì tuntun yìí tó bá di ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2023 ìkànnì BGI Current yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lóní pẹ̀lú tẹ́sí láǹfààní láti máa wá dáadáa ìgbà yìí gan láti máa kó mọ́ rẹ̀ jáde. ẹ tún láǹfààní láti pè sí ẹ̀ka ìpolówó ọjà wa bẹ́ẹ̀ bá fẹ́ polówó ohun tẹ̀ ń tà. ẹ pè 0907-948-5035 0907-948-5035 BGI Current ẹ̀kú òjò náà ìkànnì kan ṣoṣo ẹ̀. ẹ káàbọ̀ padà àwa lábala ibi tá a ti mú èèyàn náà fún yín láàárọ̀ tòní Sọ́nísọ̀dẹ̀ Àbíọ́dún náà ló ṣì wà pẹ̀lú yín mo wà láàárọ̀ yìí pẹ̀lú ẹnìkejì mi. ǹjẹ́ mo kí gbogbo ojú tó ń wà jákèjádò àgbáńlá ayé o ẹ̀yin èèyàn wa a kú ojúmọ́ o a kú afẹ́rẹ́ yìí òní ó san wá sówó yóò san wá sọmọ àìkú balẹ̀ ọ̀rọ̀ orúkọ mi ò yí padà Ọlálékan Ìgè ló ń kí yín pé ẹ kú ìkàlẹ̀. ó dá àárọ̀ tòní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹyọ láàárọ̀ yìí àmọ́ díẹ̀ láǹfààní àti mẹ́nubà ẹ já lọ síbi tí primate Ayọ̀délé tí bàbá ti sọ̀rọ̀ wípé ṣẹ́rí ìjọba aláṣẹ Muhammadu Buhari bó ti ń kù díẹ̀ kí bàbá kó gbánlẹ̀ yìí bàbá wáyé pé ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ̀ tẹ̀wọ̀ yín káwọn ṣàdúrà fún yín gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ sí ń tẹ́wọ́ pé bàbá ẹ̀ ṣàdúrà o àdúrà tó máa padà tẹnu bàbá jáde ní wípé bí ìjọba aláṣẹ Muhammadu Buhari ṣe ń kó gágá kó ńlẹ̀ yìí tó ń lọ tún ní rí irú ẹ̀ mọ́ àdúrà yìí ẹni tí àwọn èèyàn ṣe nínú ṣọ́ọ̀ṣì ló bá di amen gbùm àwọn olùkọ́ tó ṣe gbùm pẹ̀lú ẹ̀ a máa ń sọ lọ́dọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé ohun tá a bá ṣe lénìí ọ̀rọ̀ ọ̀tọ̀ ni tó bá di lọ́la wọ́n á bẹ̀rẹ̀ sí ní kó ní kùn ọ́nù tàn láyé ẹ bá rántí ọ̀rọ̀ ti MK Abiola tó bá ń sọ̀rọ̀ MK Abiola wọ́n sọ̀rọ̀ Sani Abacha wọ́n mẹ́nuba Ibrahim Babangida àwọn ọmọ Yorùbá wọn ò fojú re pẹ̀lú ẹnu rẹ wọn ò fi porúkọ méjèèjì yẹn Sani Abacha wọn ò ní fi orúkọ ẹnu rẹ pè é tó fi dórí Ibrahim Babangida láyé kò jọ ọ̀njọ́sì lọ́rọ̀ yẹn ilé ẹ̀kọ́ tọ́lọ wọ́gi lé ohun tó ń pè ní ìtàn tẹ́bá dé gọ́ọ̀mẹ̀ntì àwọn tó máa ń kọ́ wọn ò fẹ́nu rẹ pè é nílé ẹ̀kọ́ náà kó àárọ̀ parọ́ fúnra wa wọn ṣáà ní máa parọ́ ọ̀gọ̀ tó ìṣẹ̀lẹ̀ fún àwọn ọmọ kéékèèké ó dá ẹjẹ́ àwò láàárọ̀ tòní aláṣẹ Muhammadu Buhari ọba kú gbálẹ̀ yàtọ̀ sí primate Ayọ̀délé tó sọ̀rọ̀ gbogbo àwọn máa fẹ́ ka ètè kógun papọ̀ pẹ̀lú ra wọn ni ẹlòmíín náà tún sọ̀rọ̀ bàbá olóyè Bísí Àkàndé tí wọ́n jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n pé káwọn máa pàrọ̀ tí wọ́n ní bá parọ́ tó máa jalè ni wọ́n pe ṣe rí ìjọba aláṣẹ Muhammadu Buhari wọ́n fi ìdírẹ́mi pátápátá ni wọn gbóúnjẹ fẹ́ gbẹ́ dípò máa gbàwó bọ̀ wọ́n fi ìdírẹ́mi pátápátá ni tí pé wọn ò ní àlàkalẹ̀ ohun tó ń pè ní pílánì fún tó yẹ kó máa láàsì gbá bí 20 ọdún àbí 50 ọdún wọn ò ní rárá ẹ wo Tinubu ní pé Tinubu ti ní pílánì títí ẹ̀ fún Èkó ó ṣiṣẹ́ fún Èkó tí dàkókò yìí wọ́n dẹ̀ ṣe nílò dì sí yìí wọ́n ní pé bàbá Tinubu bàbá aláṣẹ Buhari tó ń gbẹ tí mo pọ̀ ọmọ Nàìjíríà ti gbọ́kànlé kẹ́tí lọ ṣiṣẹ́ kẹ́tó dipò mú tí dàkókò yìí wọn ò tiẹ̀ ní kankan wọ́n ní nǹkan tó kó bọ́ wọlé ilẹ̀ Nàìjíríà ẹ já wo àwọn méjì ọ̀rọ̀ tó jáde láàárọ̀ tó nìyẹn. ẹ ṣeun olóòtú ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹ já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ Elédùà tó dá gbogbo wa sí orílẹ̀-èdè Nàìjíríà ìlú olókìkí nílé aláwọ̀ dúdú n tó ṣẹlẹ̀ ni pé tá a bá ní ká wò ẹ̀kọ́ ńlá òun ni ọ̀rọ̀ tí wọ́n sọ ìkọ́ wa torí wípé tá a bá wo ṣàkun nínú gbogbo orílẹ̀-èdè tó ń bẹ nílẹ̀ Áfíríkà báwọn kan ṣe ń fojú wò pé aṣáájú ló yẹ kó orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ a mọ ọ̀pọ̀lọpọ̀ ipa ribiribi tí Nàìjíríà ti kó nígbà táwọn orílẹ̀-èdè kan fẹ́ gbòmìnira tá a bá ń sọ nípa ọ̀rọ̀ ètò ìlọsíwájú ìdàgbàsókè ọrọ̀ ajé tó gbòòrò ó yẹ kó orílẹ̀-èdè Nàìjíríà iwájú ló yẹ kí wọ́n wà torí pé tá a bá ń sọ nípa human resources a ní tá a bá ní ká wò wípé òkè o nílẹ̀ aláwọ̀ dúdú o ẹjá wo orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n ní àwọn èèyàn tó jẹ́ pé ọlọ́pọlọ pípé onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n lè tukọ̀ ètò
orílẹ̀-èdè àtètò ọrọ̀ ajé èyí tí ó mú kí ara kó dẹ tonílé tàlejò. Kò sí èyí torílẹ̀-èdè wa ò ní, ṣùgbọ́n kí ló wá dé tó fi jẹ́ pé iná ògo Nàìjíríà ó ń jó àjórẹ̀yìn. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ á bira wa, látìgbà tá a ti gbòmìnira, ǹjẹ́ gbogbo àwọn ẹni tá à ń yàn sípò ipò aláṣẹ, ǹjẹ́ wọ́n tiẹ̀ múra sílẹ̀ fún rárá? Kí ni àwọn plant tí wọ́n nílẹ̀, ìpinnu wọn wípé tí n bá débẹ̀ o àwọn nǹkan báyìí ni mo fẹ́ ṣe? A rí i pé kò sí ní tó jọ. Aláwọn nǹkan tí wọ́n máa ń kó jọ tó jẹ́ professionals, wọ́n máa ń pè wọ́n ní think tank. Ìjẹ́ gbogbo àwọn tó tiẹ̀ ti bọ́ sípò ààrẹ wa, ǹjẹ́ wọ́n tiẹ̀ fi ọ̀rọ̀ lọ àwọn tí wọ́n mọ̀ pé wọ́n perégedé, wọ́n fi gbọ̀ọ̀rọ̀ jẹ̀ka, pé kí wọ́n pè wọ́n sínú ìjọba pé ẹ wá o, ẹ jẹ́ àjọ ṣe kínní kílùú ilé dá. Bẹ́ẹ̀ sì ni wọ́n rìnrìn àjò lọ sílé òkè òkun, wọ́n rí bílù wọn ṣe rí lọ́hùn. Ṣùgbọ́n láti wá sílé kí wọ́n wá lo irú ọgbọ́n tí wọ́n rí lọ́hùn láti wá fi tún orílẹ̀-èdè yìí ṣe, òun ló wá dogun fún wọn. Ìtẹ́mi kàn rí ni pé ṣé ẹ rí ìjọba ààrẹ Tinubu tó ń bọ̀ yìí, èmi ó kàn ràn wọ́n tó bá ṣeé ṣe orílẹ̀-èdè Nàìjíríà a nílò ká jókòó kí wọ́n pe ìpàdé ìjókòópọ̀ gbogbo ẹ̀yà, kí wọ́n wá replan, kí wọ́n redraft, kí wọ́n restructure orílẹ̀-èdè yìí, ká dẹ̀ ṣe ètò ẹ̀ ìnáwó tó jẹ́ pé yóò mú ìlọsíwájú bá orílẹ̀-èdè wa. Àwọn ọmọ ń kàwé, wọ́n jáde ilé ẹ̀kọ́, wọn ò ríṣẹ́. Ẹ̀yin náà worú nǹkan báwọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin wa wọ́n ti daláṣẹ́wó tán. Àwọn èèyàn ń kú lójoojúmọ́, ilé ìwòsàn ti dẹnu kọlẹ̀, ilé ẹ̀kọ́ ti dẹnu kọlẹ̀. Torí náà tí pásítọ̀ ń bá wa sọ wípé irú ìjọba tá a rí yìí o, àwọn ṣe ládùúgbò àkámọ́ rí irú ẹ̀ mọ́, kò sẹ́ni tí ò ní ṣàmì sí i. Nígbà tá a bá fi màálù tá a fi ṣe nọ́mbà 1, tá a sọ àwọn èèyàn di third class citizen nílẹ̀ bàbá wọn, kí ló tún wá kù? Kélédò ò ṣàníyàn. àmì ẹ̀ pọ̀. Ẹ wo àárọ̀ tò ní ọba ohun mi ká púpọ̀ lọ́rọ̀ níbẹ̀ lórí ọ̀rọ̀ kan tẹ́ sọ wípé ó yẹ kí wọ́n kó gba àwọn ẹ̀yà papọ̀ ká jókòó, ibi báyìí ló yẹ ká lọ, ibi báyìí kọ́ ló yẹ ká lọ. Ṣé kí àwọn ẹ̀yà kan wà tẹ́ pé agbára nìkan lọ́kàn lé, àwọn ẹ̀yà kan sì wà tẹ́ pé ohun tó wà lọ́kàn wọn ni pé kí orílẹ̀ Nàìjíríà ṣáà ti tẹ̀ wájú. Ohun tó fi jẹ́ pé a ní láti mú ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ohun tí ó pọn dandan àti ohun tó ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ pé ètò ẹ̀kọ́ wọ́n sọ, wọ́n fẹ̀yìn, wọ́n fi ń tì dànù lẹ́ pé àwọn ọlọ́gbà sọ́kọ̀ àwọn fẹ́ wà nípò òṣèlú tó bá padà débẹ̀ tó ń kọ́ wọn ò ní ohun tó ń pè ní àlàkalẹ̀, kọ́lọ̀ wá ṣàlùwà ni. Ó dẹ àárọ̀ tòní wọ́n fi òyìn léde wípé yàtọ̀ sí Murphy Àfọlábí èyí tí ó jẹ́ lọ́rùn nípè ní àná, wọ́n pe ní àárín ọ̀sẹ̀ tí ó lọ, láàrin ọ̀sẹ̀ tí ó lọ, àwọn tí ó jẹ́ lọ́rùn nípè tó jẹ́ òṣèré orí ìtàgé, wọ́n nípò náà ni Adédìgbà Mukaila, wọ́n kò sì pé ẹlòmíì tó tún jẹ́ Obìnà Nwankwo táwọn èèyàn ń pè ní Saint Obi, òun náà jẹ́ lọ́rùn nípè láàrin ọ̀sẹ̀ tó lọ. Àmọ́ ní àná tó jẹ́ ọjọ́ Sunday, wọ́n kéde pé Murphy Àfọlábí òun náà ti jẹ́ ọlọ́run nípè, kọ́lọ́run wá bá délẹ̀ fún àwọn ènìyàn. Yàtọ̀ sí Murphy Àfọlábí tẹ́ pé òun náà padà kún gẹ́gẹ́ lẹ́ẹ̀kẹta, wọ́n pé ẹlòmíì náà tó wípé òun náà máa ń ṣiṣẹ́ dáadáa gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó sì máa ń gbé, wọ́n pe orúkọ nítorí ní techno sound, àwọn tó máa ń gbé máìkì, àwọn boom mic dání nígbà tó bá ń ṣiṣẹ́, tó bá ń ṣe ìkálẹ̀ àwọn sinimá tẹ̀ ń wò yẹn, àwọn ohun tó náà ó padà jẹ́ ọlọ́run nípè. Ó jẹ́ 4 ní agboolé sinimá tí wọ́n kú láàrin ọ̀sẹ̀ tó lọ wọnú ọ̀sẹ̀ yìí. Ó dáa, wọ́n sì pé ìtàn ni ẹnìkan gbìyànjú láti tún kọ. Wọ́n ní pé arábìnrin kan tí wọ́n ń pè ní Ibaje ó ti bẹ̀rẹ̀ sí ní dáná. Wọ́n ní pé láti ọjọ́ Thursday ló ti bẹ̀rẹ̀ sí ní dáná. Wọ́n tan gáàsì báyìí padà ní ọjọ́ Thursday ní dédé aago 4 ìrọ̀lẹ́. Wọ́n sì pé ní ìgbà tó máa fi dín ní àárọ̀ tòní ó ti wà ní ìṣẹ́jú bíi 75 ní ọgọ́rin níye
wákàtí márùnléní ọgọ́rin níye àmọ́ wọ́n fẹ́ fi bírèkì rẹ́kọ̀dì ẹnìkan tíyẹn ti wà téyẹn ti tán ìdáná fún odidi wákàtí mẹ́tàdínláàádọ́rùn níye ó lé ní ìṣẹ́jú márùnléní ogójì àmọ́ wọ́n ní pé láàárọ̀ tòní arábìnrin yìí tí wọ́n pè ní Hilda Effiong Bassey ó ti dáná fún odidi wákàtí márùnléní ọgọ́rin níye kọ́lọ́run wá ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wáyé láàrin ọ̀sẹ̀ tó lọ wọ ọ̀sẹ̀ yìí wọ́n ní pọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ gómìnà aláṣẹ tó ta ṣe ìdìbò yàn náà ti ń ké Bassey wípé wọlé gbọ́dọ̀ gbadé gẹ́gẹ́ bí ẹni tí yóò wọnú Guinness Book of Record gẹ́gẹ́ bí ẹni tó lè dáná jù nílẹ̀ adúláwọ̀ àti ilẹ̀ àgbáyé ó yá ẹjẹ́ àfẹ́yí ká máa fi lọ láàárọ̀ tòní díẹ̀ rèé tàti mo wà fún yín Sọ́ní Sodiq Abiodun mọ́rọ̀ ẹ̀yin àgbààgbà ẹ̀yin ló yẹ pé ń gbọ́dọ̀ yìí kàn sí ń ló ti bà yín dẹ̀dẹ̀ ẹ fi ṣọwọ́ sọ́wọ́ sàlẹ̀ báwo ló ṣe kàn yín ẹ fi kọ́ síbẹ̀ ẹ kọ́ síbẹ̀ o á rí á sì ká dáadáa Sọ́ní Sodiq Abiodun ń bá báyọ̀ kẹ́yìnkẹ́yìn náà rèé ssc lórí afẹ́fẹ́ èmi lọ láàárọ̀ tòní o. ǹjẹ́ ẹ̀yin aráalé mo kí yín lẹ́ẹ̀kan sí i oníyan ṣe ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa jẹ́ ẹ̀kọ́ àìbínú. ǹjẹ́ à ń lọ báyìí orúkọ mi ò yí padà Ọlálékan Ìgè àrólé bàbá gbàgede ìmọ̀ ló ń dágbére wípé ó dọjọ́rọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwé parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.